ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ń rò pé tí olóyè Sunday Igboho ń ṣe ẹ wò àṣírí bí wọ́n ṣe lé olóyè Sunday Igboho kúrò nínú OPC tó fi di pé olóyè Sunday Igboho wọ́n wá ń tákù àwọn OPC báyìí fídíò yẹn leléyìí máa ṣe kí ni máa play fídíò yẹn fún yín ṣùgbọ́n kí tó play fídíò yẹn ẹ gbọ́ kọ́kọ́ nǹkan tẹ́ ẹnìyí sọ náà. Wọ́n lé Sunday Igboho kó nínú OPC ló ṣe ń àtàkì OPC. ṣé ẹ ti gbọ́ nǹkan tẹ́ ẹnìyí sọ ẹ jọ tó ọlọ́gbọ̀n tẹ́ ẹ bá mi wo fídíò yìí ẹ bá mi share fídíò yìí kó lọ kan olóyè Sunday Igboho kó lọ kan Ìbà Gani Adams kó lọ kan àwọn ọmọ ẹ̀yìn Ìbà Gani Adams àti àwọn ọmọ ẹ̀yìn olóyè Sunday Igboho àti gbogbo ọmọ Yorùbá tó rí wọn bá pé ẹ jọ tó ọlọ́ọ̀ bá mi share fídíò ẹ̀ ní rogun ìbànújẹ́ ṣé orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá ìkọ́kọ́ máa ń ṣe wá tó jẹ́ pé nígbà míì wájú ọ̀rọ̀ la máa ń gbọ́ àkí máa ń gbọ́ ẹ̀yìn ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ̀ ní wulẹ̀ wo fídíò yìí tọ́ ẹ jẹ́ má wulẹ̀ wo fídíò yìí ẹ ṣúrò kọjá lórí ẹ̀ àsìkò téèyàn gbọ́dọ̀ wo fídíò kéèyàn gbọ́dọ̀ wo dúró pinlẹ̀ léyìí ẹjọ́ torí tọ́lọ́hún ṣé rí ọ̀rọ̀ tá a sọ láti ẹjọ́ yìí pé àwọn OPC wọ́n ń bu olóyè Sunday Igboho wọ́n ń tako olóyè Sunday Igboho ẹjọ́ torí Ọlọ́run oníkálùkù abiti ẹ̀ lásọ ẹjọ́ torí Ọlọ́run kò ń sọ̀rọ̀ pé bóyá ẹnìkan à ń sáìdì ẹnìkan leléyìí mọ́ ẹnìkan fẹ́ gbà wálẹ̀ leléyìí ẹnìkan lórí kò ń ṣe táìmù yẹn leléyìí ẹjọ́ ẹ share fídíò torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ máa mi share fídíò yìí lágbọ́rọ̀ Ọlọ́run ẹni fọwọ́ yín gbọ́ ọmọ sí ojú tẹ́ fi ń wò mí ojú yẹn ò ní fọ́ lọ́la dání wáyé ẹ bá mi share fídíò torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá tẹ́ kì í ṣọmọ àlè Yorùbá ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi farabalẹ̀ wọ́n ní pé ojú làgbà máa ń yá ẹnu ojú làgbà máa ń yá àgbà òkè máa ń yá ẹnu ẹ bá mi share fídíò yìí olóyè Sunday Igboho ẹjọ́ torí tọ́lọ́run ṣe rọrọ táwọn èèyàn ń sọ yìí a ò tí ì gbọ́ rí ṣùgbọ́n àwa dúró pé ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ dàrú kò gbọ́dọ̀ bàjẹ́ ṣùgbọ́n bí táwa bọ́rọ̀ yìí dé sí ó ní àwọn kọ̀ọ̀kan tí àwa gbọ́dọ̀ ṣe kí ni ta gbọ́dọ̀ sọ síta torí tí a bá rí a gbọ́dọ̀ wí olóyè Sunday Igboho wọ́n fi ẹ̀sùn yìí kàn yín lóòótọ́ bóyá ẹ ṣe OPC rí àbí ẹ ṣe OPC rí èmi ò mọ̀ ṣùgbọ́n bóyá wá ṣe rí àbí ẹ ṣe rí kò ń ṣe bẹ́ẹ̀ ni mò ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń lọ ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n ní pé wọ́n lé yín kúrò nínú ẹgbẹ́ OPC ni ṣùgbọ́n látòyejọ́ yìí gbogbo ẹni tẹ́ bá jẹ́ onílàákàyè tẹ́jọ́ lọ́gbọ́n wáyì tó jẹ́ pé látòyejọ́ yìí ẹ̀yin ò sọ pé ẹ ti ṣe OPC rí wáyì látòyejọ́ yìí wáyì tí àwọn èèyàn yìí wọn ò jáde kí wọ́n dáhùn kọ́ ní pé ẹ ti ṣe OPC rí wọ́n lé yín kúrò ń bẹ̀ ni ṣé irú àsìkò yìí ló wá yẹ kí àwọn èèyàn yìí jáde pé ẹ ti ṣe OPC rí wọ́n lé yín kúrò ní OPC ni ṣé táìmù yìí lẹ́yìn nílò àti wá sọ fún wa torí ìgbà tá a máa mọ olóyè Sunday Igboho àmọ́ gẹ́gẹ́ bí OPC tá a bá sọ a máa kú tá a bá sọ ọ̀run là ń lọ nígbà tẹ́ máa gbọ́ nípa olóyè Sunday Igboho ta ló gbọ́ pé olóyè Sunday Igboho OPC ni wọ́n tẹ́lẹ̀ kò sẹ́ni tó gbọ́ sítórì yìí o ṣùgbọ́n tó bá dáàbò ọ̀rọ̀ tó bá jọun la fi máa ń wéhun látòyejọ́ ìyá àgbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n wáyì tó jẹ́ pé ní àsìkò yìí tí olóyè Sunday Igboho tó wá dìde pé àwọn fẹ́ ja ìjàngbara fún ilẹ̀ Yorùbá àti fún orílẹ̀-èdè Nàìjíríà ṣé táìmù yìí ọ̀rọ̀ tó kàn fún wa láti tírìtì nìyẹn àbí ká kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó wá fàbọ̀ lẹ́dí ẹ̀ tó ṣe bí òwe ẹ̀yìn àgbà gbogbo ẹ̀yìn àgbà tẹ́ bá ní wo fídíò yìí ọmọ yín ò ní dòkú wọn ò ní jí yín gbé ṣé nílẹ̀ Yorùbá yìí ìgbà míì a máa ń wo nǹkan látọ̀ ọ̀kan máa tún padà wá play fídíò kan tí àwọn OPC kan di dúró tí wọ́n ti ń sọ nípa bàbá wa Gani Adams. Táàrẹ bá ti give our lọ́dà. Àwọn ògbọ́n ọkọ̀ wọn. Ṣàkà! Ààrẹ kí gbogbo ìṣàkà! Kò gbọ́ ọkọ̀ mọ́, orí ẹ̀ ń gbá. Ṣùgbọ́n nígbà míì lórílẹ̀-èdè Nàìjíríà yìí, a kì í mọ àwọn nǹkan kan pé gbogbo nǹkan ló létò tiẹ̀. Àwọn èèyàn kan wọ́n ń bú olóyè bàbá Gani Adams. Wọ́n ní pé wọn ò dìde, wọn ò dá sí. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ táwọn èèyàn yìí ń sọ níparí fídíò yẹn gbọ́ fídíò yẹn dáadáa wọ́n dáhùn wọ́n ní pé Ìbà Gani Adams ni ò ṣí ẹgbẹ́ OPC sílẹ̀ ṣé nǹkan míì wà ń bẹ̀ kí ló ta kókó nídìí ẹ̀ ẹ máa gbọ́ nínú fídíò yìí ẹjọ́ tó lẹ́ bá mi ṣí ẹ fídíò torí tọ́lọ́hún Ìbà Gani Adams àwọn èèyàn tó ń bu yín àìrílédè ló jẹ́ kó máa bu yín àwọn tó ń bu olóyè Sunday Igboho àìrídélẹ̀ ni ẹ má gbàgbé pé tí olóyè Sunday Igboho tó bá ní pé àwọn fẹ́ jà fún ilẹ̀ Yorùbá
kán má máa pa ọmọ Yorùbá nípakúpa kò sí tó burú níbẹ̀ o gbogbo ẹni tẹ́ bá ní làákàyè kò sí tó burú níbẹ̀ tí Ìbà Gani Adams tó bá jáde lónìí tó bá ní pé gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC ẹ jáde kẹ́ lọ máa jà fúnlẹ̀ Yorùbá kò sí tó burú níbẹ̀ o ṣùgbọ́n gbogbo nǹkan ló máa ń létò tiẹ̀ àwọn òde ní káfárí apá kan kájá apá kan sí wọn ò kọ́ mi níbi tèmi ti wá bẹ́ẹ̀ a ò kí máa ń bẹ́ ọ̀rọ̀ lórí a máa ń gbọ́rọ̀ désàlẹ̀ ni a gbọ́ tẹnuwájú a gbọ́ tòsì ká tó dá ẹjọ́ ẹ bá mi ṣí ẹ fídíò yìí àwọn ọmọ ẹgbẹ́ OPC wọ́n pariwo pé bàbá Gani Adams wọn ò ṣí àwọn sílẹ̀ kò ń ṣẹjọ́ bàbá Gani Adams ẹ gbọ́ nínú fídíò yìí ẹ máa wá parí gbogbo ẹ máa tarí ẹ padà sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ìyẹn Federal Government of Nigeria la máa tarí ẹ sí kèrègbà tí bàbá President Bọ́lá Ahmed Tinubu tó bá ti lè dáhùn tó ní pé àwọn fún bàbá wa Gani Adams ní agbára láti lọ máa ní àwọn Fúlàní àwọn darandaran kúrò níbi tí wọ́n ti ń ṣe kíni tí wọ́n ti ń ní ọmọ Yorùbá lára tí wọ́n ti ń lé orílẹ̀-èdè Nàìjíríà lára ó dá mi lójú pé Ìbà Gani Adams náà tẹ̀síwájú wọ́n á pàṣẹ fáwọn tó jẹ́ tiwọn kọkùnrin rédíò kóbìnrin rédíò kẹ́nìkan ṣàti pánú àwọn méjì òun ló ṣe kókó ṣùgbọ́n mi ò mọ̀ tó máa ń ṣe àwa Yorùbá nígbà tí nǹkan bá ti fẹ́ lójú àwọn èèyàn kákan èdè dìde torí àtijẹ títí wọn torí ìmọ̀ dàrú torí àtijẹ tí wọn torí ìmọ̀ dàrú ṣùgbọ́n mo gbàdúrà pé gbogbo àwọn tó wà behind tílẹ̀ Yorùbá fi ń lọ sọ́wọ́ ẹ̀yìn tí wọ́n bá lo 20 ọdún tán lo ẹgbẹgbẹ̀rún ọdún láyé ẹran ògùn náà máa padà jẹ́ ẹ bá mi ṣàmì àdúrà tí mò ń gbà yìí gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn fẹ́ kọ́rọ̀ jọ kí ilẹ̀ àwọn kí ẹ̀jẹ̀ àwọn èèyàn kó lè máa di orísun ìbànújẹ́ kó máa jẹ́ orísun ayọ̀ fún wọn kó máa jẹ́ kí ìbànújẹ́ àwọn èèyàn kó máa jẹ́ orísun ayọ̀ fáwọn Ọlọ́run bá fi ìbànújẹ́ sínú ilé wọn ẹ bá wa ṣí ẹ fídíò ìtorí Ọlọ́run gbogbo ẹni tẹ́ ń gbólé Sunday Igboho tẹ́ ń bú Ìbà Gani Adams kò ń ṣàsìkò tá a máa bú olóyè Sunday Igboho tá a máa bú Ìbà Gani Adams lélẹ́yìí ẹ fi olóyè Sunday Igboho ẹ fi wọ́n sílẹ̀ Ìbà Gani Adams ẹ fi wọ́n sílẹ̀ ṣùgbọ́n torí Ọlọ́run gbogbo ẹni tẹ́ bá mi ṣí ẹ fídíò yìí ẹ wá bá mi ṣí ẹ fídíò kó lọ kan bàbá Bọ́lá Ahmed Tinubu kó lọ kàn wọ́n lára torí àwọn èèyàn wà tó jẹ́ pé tó bá ti wà pẹ̀lú olórí kàkà kí wọ́n sòótọ́ fún olórí torí ń tọ́ bẹ́ẹ̀ jẹ́ wọn ò ní sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀wà tó lẹ̀ gbọ́n bàbá Bọ́lá Ahmed Tinubu tó yẹ pé ọ̀tá bàbá Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ṣùgbọ́n ogun àwọn tó jẹ́ ọ̀tá bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá wọn ṣèjọba lágbára Ọlọ́run náà bá wa fún wọn ní ṣókì gbogbo ẹ̀jẹ̀ àwọn mẹ̀kúnnù tó ń ta sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlọ́run á jẹ́ kó dìde kó dojú ìjà kọ wọn ẹ bá mi ṣí ẹ fídíò torí Ọlọ́run ṣé ọ̀rọ̀ yìí ṣé àsìkò tó yẹ kí ilẹ̀ Yorùbá máa jà lélẹ́yìí àbí ká ṣe kíni ká ṣe ra wa lọ́kan ká gbógun ti àwọn afẹ̀míṣòfò tó ń bá orílẹ̀‐èdè Nàìjíríà jagun tó ń bá ilẹ̀ Yorùbá jagun ṣásìkò yẹn la wà yìí ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi ṣí ẹ fídíò yìí. àti ìjàdé láàrin wa wọ́n lé Sunday Igboho kó nínú OPC tó ṣe ń àtàkì OPC ọmọ Oòduà ni mí ọmọ Oòduà ni mí ọmọ ibi Oòduà ni mí orúkọ mi ní Síkírù Adébáyọ̀ tí mo jẹ́ kan nínú àwọn ọmọ ẹgbẹ́ OPC Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò Sunday Igboho àmọ́ sítórì ẹ̀ dáadáa wà á rí pé ńgbà tí ó dé sí Ìbàdàn 2002 yẹn Wema lájọ wà ìgbà tí ìjà dé láàrin wa àti àwọn ọ̀sìlárí ní Wema ò lọ sápò ní Wema Bank tó fi sá lọ sí sọ́ọ̀mìlì ọjà yẹn lọ wà níwọ náà fi join OPC nígbà yẹn ní ìyànà hope ìwà àtàwọn ọ̀gá wa kan lẹ́jọ́ wà ní ìyànà hope ńgbà yẹn tí ìwọ náà ń ṣe OPC ìgbà tó pò ń bẹ́ẹ̀ ọ̀padà kó OPC jọ ní sọ́ọ̀mìlì ọjà yẹn orí bíjì sọ́ọ̀mìlì yìí ní ohun pẹ́pẹ́ yẹ ara àwọn bọ́ìsì Sunday Igboho ni wọ́n máa ń lọ gba báàgì gbowó lọ àwọn èèyàn lórí bíjì yẹn láti nǹkan bí aago bíi 6 àbọ̀ 7 lọ táwọn èèyàn ò ní lè rìn ní gbogbo sọ́ọ̀mìlì ọjà mọ́ ohun pẹ́pẹ́ yẹ àwọn èèyàn ò ní lè rìn mọ́ tó bá ti di nǹkan bíi 7 lálẹ́ ara àwọn ọmọ ẹ̀yìn Sunday Igboho ni wọ́n máa lọ hùwà burúkú gbà yẹn nítorí ẹ̀ ní wọ́n ṣe báńdì ẹ̀ nínú OPC tó fi pọ́n OPC ìdí nìyẹn tó fi ń ṣe gbogbo nǹkan tó lòdì sí OPC tó fi ń rí Ààrẹ Ọ̀nà Kakanfò tí fi ń rí wọn fín ààrẹ ẹsẹgbẹ́ ní gbogbo ọ̀nà
ogun tí ààrẹ ti fèsì láìmọye ìgbà tó o bá fèsì dákan bẹ̀ ẹ̀mí rẹ̀ ó ti bọ́ because tá a bá wọ àwọn ọmọ tó kó lọ sí Ògbómọ̀ṣọ́ ní ìsìn báyìí mélòó ló kó lọ tí gbogbo wọn ni wọ́n délé pé ẹni ó tí wọ́n fi ìbọn kán lẹ́sẹ̀ tí wọ́n fi ìbọn kán lápá ọkàn fẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ lọ fi wéwu lọ béèrè gbogbo iṣẹ́ tí àwọn OPC Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo àwọn ọmọ ogun wọn tí wọ́n ṣe iṣẹ́ lọ béèrè pé wo ló ti fara parí iṣẹ́ tí wọ́n ń pariwo yìí tó ń ranjú tó ń pariwo tó ń fẹnu já wáyà tó ń fi wú géètì yìí èmi tí mò ń sọ̀rọ̀ àti ṣe láìmọye ìgbà táàdẹ̀ ti torí ẹ̀ pariwo táàdì torí ẹ̀ pariwo kí wọ́n á ló dé tó bá fẹ́ ṣiṣẹ́ lọ ṣiṣẹ́ ìwọ̀n ò ní kọ́ mọ́ lọ ṣe ṣùgbọ́n kó o ti torí pé o fẹ́ ló kọ́ fẹ́ gba star kọ́ ọmọ rí Ààrẹ Ọ̀nà Kakanfò fún àbùkù ní fún ẹ̀ o.